Mo kí gbogbo èèyàn olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé níbi tí ẹ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí Amaxe TV. Ẹ̀yin èèyàn wa, ẹ rí pé wá lágbára báyìí. Ẹ wo bí tí ọ̀rọ̀ Muyideen tó padà yọrí sí. Ẹ wo bí ìrìn àjò Muyideen bó ṣe padà wá dà. Wọ́n lẹ́ni tí a bá wí fún ọba jó gbọ́. Ẹni tí a bá sọ fún ọba jó gbà. Ẹ wo bí àwọn olórí burúkú ìkàáfà bí wọ́n ṣe ti Muyideen Àgbàlá Gabriel bí wọ́n ṣe tì í pa. Ẹ wá gbọ́ ohun tí ọ̀kan nínú àwọn àáfàá wọn tí wọ́n sọ lórí ọ̀rọ̀ Muyideen. Ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá tí ẹ bá ń wò wá káàkiri àgbáláyé, ẹ jọ̀ọ́ ẹ follow page wa, ẹ subscribe sí YouTube wa, ẹ subscribe sí YouTube wa kẹ́dẹ̀ bá wa share ètò yìí. Nítorí pé kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára láàmú mú wá fún yín lórí ìkànnì yìí. Ẹ gbọ́ gbogbo ohun tí àáfàá tó wá sọ lórí ọ̀rọ̀ Muyideen. Ẹ̀yin tẹ́ ẹ wò wá káàkiri àgbáláyé, ìjẹ́ Àgbàlá Gabriel ìjó jẹ̀bi Muyideen. Ṣebí ohun tí Muyideen tó pa irú ẹ̀ mọ́ Àgbàlá Gabriel, ṣebí òun náà ló tún ti gbé lọ́dọ̀ àwọn àáfàá tó fi wá di ohun tí Àgbàlá tí Muyideen tó fi wá lọ ń gbé bàbá Kọ́lá Olóòtú lọ sí ilé ẹjọ́. Ẹjọ́ gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri àgbáláyé, ẹbí Muyideen léèrè wípé àwọn wo ló ń tì í, àwọn wo ló kọ́ Muyideen, àwọn wo ló ní kó máa wu ìwà tó ń wò yìí, àwọn wo ni wọ́n ti Muyideen. Irú àwọn àáfàá burúkú wo rèé, irú àwọn ìkà àáfàá ènìyàn wo ní, irú àwọn ọ̀dájú àáfàá wo lélẹ̀ tí wọ́n joyè abaniláyé jẹ́ tí wọ́n fẹ́ bayé Muyideen jẹ́. Ṣé ẹ̀yin èèyàn wa ẹ rí pé bí ọ̀rọ̀ iṣẹ́ lọ báyìí, ayé Muyideen mà làwọn àáfàá ìfẹ́ bàjẹ́ yìí, ìkà mà làwọn àáfàá ìfẹ́ ṣe fún Muyideen yìí. Ẹ jọ̀ọ́ ìyá tó bí Muyideen, ṣé ká tún wá sọ wípé àwọn náà ò gbọ́ ni? Ẹ wo ibi tí ọ̀rọ̀ yìí ń lọ. Ìjẹ́ tó rò ìbá ṣe bẹ́ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní lọ, ṣé Muyideen ṣó lè bá bàbá Kọ́lá Olóòtú jà kó jàre ẹ̀, àbó lè padà jàre Àgbàlá Gabriel? Ìrí tí gbogbo ẹ̀yin èèyàn wá rí Muyideen pẹ̀lú tó ń ṣe, ẹjọ́ tó rí Ọlọ́run, ṣé ojú lásán ni? Àwọn kan pariwo wípé wọ́n lọ Muyideen lẹ́gbàá. Ṣé ọ̀rọ̀ náà ti wá ṣòwò lọ́wọ́ bá? Ẹ wo bí tí ìrìnàjò Muyideen dé. Ẹ wo bí Muyideen ṣe ń parọ́ mọ́ tún. Ẹ wo bó ṣe ń parọ́ mọ́ sí. Ẹ wo bó ṣe ń ṣe láàárín àwọn ènìyàn. Ṣó dá bẹ́ẹ̀, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Muyideen wá di ẹni tó wá ń pa irọ́ kàbìtìkàbìtì. Muyideen di ẹni tó ń parọ́ bàǹtàbàǹtà mọ́ àwọn èèyàn. Muyideen wá di ẹni tó wá ló ń wá ọgbọ́n àlùmọ̀kọ́ yìí láti máa fi lu àwọn èèyàn ní jìbìtì. Muyideen tí wọ́n mú nínú ẹrẹ̀fọ̀, tí wọ́n wẹ̀ mọ́, tí wọ́n mú wá sí agbo ènìyàn. Ẹ wo bó ṣe wá padà sọ̀rọ̀ ẹ̀ dẹni tó fẹ́ máa lu àwọn èèyàn ní jìbìtì. Ẹ wo bó ṣe wá padà sọ̀rọ̀ ẹ̀ di ọmọ burúkú. Ẹ wo bó ṣe wá padà sọ̀rọ̀ ẹ̀ di ẹni tí ó fẹ́ máa gbé ogun ti àwọn èèyàn láti fà wọ́n wálẹ̀. Muyideen sọ wípé òun máa fa Àgbàlá Gabriel wálẹ̀. Eléyìí má pọ̀ jù. Muyideen pe Àgbàlá Gabriel ní 419. Muyideen sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kò bá kò gbé. Kò tiẹ̀ wọ́n ju ọjọ́ kan ṣoṣo, bí ò tiẹ̀ ju ìṣẹ́jú kan lọ, kí Muyideen fi rántí wípé Àgbàlá Gabriel ṣe òun lóore. Àgbàlá Gabriel yọ òun kúrò nínú pàlàpàlà. Muyideen ò máa wò yẹn. Muyideen tún wá lọ sá sí abẹ́ àwọn àáfàá láti máa fi kọjú ìjà sí Àgbàlá Gabriel. Ẹ̀yin èèyàn wa, ẹ mọ̀ bá wa ká lọ, ẹ wá gbọ́rọ̀ látẹnu àáfàá yìí. Ẹ wá gbọ́ àṣírí ńlá látẹnu àáfàá. Gbogbo bí wọ́n ṣe ń kú, bí wọ́n ṣe ń pa, gbogbo ẹ̀ làṣírí ti tú síta. Ẹ máa bá wa ká lọ, ẹ ṣeun. Ẹ ń rọ́nà lọ, ogun ìdílé tí òjò gba tìyá ẹ láti ìṣẹ́jú kan sí kejì, o rò pé ó ti padà lẹ́yìn ẹ̀ ni, kò tí ì padà. Kí ló dé tó yẹ pé àṣàsí tí wọ́n ṣàṣì Muyideen, àṣàsí kó kẹ́yìn sálàánú ẹ̀ ni? Kí ló dé tó fi jẹ́ pé àṣàsí tí wọ́n ṣàṣì Muyideen yìí, àṣàsí pé kí ni kó pe àwọn olórí ẹ̀ lólè, kó pe àwọn aláàánú ẹ̀ lólè, kó kọyìn kó sọ̀rọ̀ ọbú sí gbogbo àwọn aláàánú ẹ̀? Kí ló dé tó pé àṣàsí tí wọ́n ṣàṣọmọ yìí,
àṣàṣì kó ṣìṣe ni ẹja pé Muyideen lọ́mọ yìí kórí ẹ̀ lè pé ẹja ṣí létí kó lè mọ tí ń ṣe. Èmi ti ń wo ọ̀rọ̀ bọ̀bọ́ yìí pé kì í ṣojú lásán mọ́. Èmi ti ń wo ọ̀rọ̀ Muyideen yìí pé kì í ṣojú lásán mọ́ o. Ntí mo rí ni mo ti ní mi ò fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Ìwọ̀nba ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ because a ti sọ èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ ẹ̀. Àmọ́ n tá ń wò yìí tá a bá ní ká fi wèrè lẹ̀ kó sin òkú ìyá ẹ̀ wàláhì yóò sún jẹ o. Òun lọ̀rọ̀ Muyideen yìí o. Gbogbo ẹ̀yin abiyamọ ayé àfikẹ́ ká tún àdúrà fún bọ̀bọ̀ yìí o. Ayé ẹ̀ ti ń bàjẹ́ ó ti ń sá mọ́lámọ́lá because èèmọ̀ tí mo rí òkè ọ̀rọ̀ owó àtàgbàlá Gabriel kò ṣe Gabriel ṣẹlẹ̀. Ó mú ẹ nínú kọ́tà ó mú ẹ nínú ẹrọ̀fọ̀ ó sọ ẹ́ déèyàn. Ó kọ́lé fún ẹ ó gba ṣọ́ọ̀bù fún ẹ. Tí ìbáṣepọ̀ ogun ìdílé ò tí ì padà ogun ìdílé ló ń ja bọ̀bọ̀ yìí náà. Ṣóhun mi ò máa jáde voice mi ò máa jáde tilẹ̀kùn ẹ. Ogun ìdílé mi ò ní màdà ti ṣe program lórí ẹ̀ léni because hotel mo wà mo wá lọ́jọ́ sẹ́ mo kàn fẹ́ fúnra mi nísìnyí díẹ̀. Mi ò dẹ̀ ní plan ti ṣe program léni but fídíò tí mo rí látàná fídíò yẹn ń jẹ́ kó rí mi ó dàrú kò jẹ́ kí n gbádùn kò jẹ́ kí n rọrùn sùn because mo ronú wípé ta ni ẹni tí ń fogún jà bọ̀bọ̀ yìí gangan. Ta lẹni tó wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ ayé ẹ̀. Ta lẹni tó fẹ́ kẹ̀yìn ẹ̀ sáwọn olórí ẹ̀. Ta lẹni tó ní kó fojú olórí ẹ̀ gúngi. Tó bá yẹ pé ogun ìdílé ìyá ni ẹ̀ wá já ṣàdúrà fún. Tó bá yẹ pé ogun ìdílé bàbá ni ẹ̀ wá já ṣàdúrà fún. Ogun tó gbé dábẹ́ bridge ṣé kò tí ì tó padà ni. Ogun tó mú máa ta àjànú go slow ṣé kò tí ì padà ni. Ogun tó mú ẹ kúrò lábẹ́ bridge tó fi wá àbí gbígbàdúrà tó rí gbà. Ẹni sọ pé Alhaji yàtọ̀ fún ogun ìdílé Muyideen rẹ fún ara ẹ ní ìwà ìkà. Ó ní ìwà ìkà wọ̀bìà àti ọ̀dàlẹ̀. Nígbà mìíràn ọ̀tá a máa lọ ènìyàn láti fi ogun jà èèyàn. Bákan náà mi ò dẹ̀ fẹ́ ka mẹ́sẹ̀jì yìí. Bákan náà àwọn àfáà tí wọ́n kọ́ ní irọ́ náà wà lára àwọn tí ọ̀tá ń lò láti máa ṣe kíni láti máa fi ogun jà á. Ẹjọ́ tí bàbá Yorùbá mọ̀ pé ogun jà òun ẹ jẹ́ kó yé mu fọlọ́n bẹ̀ yẹn bá mi ṣí ẹ program yẹn kó gùn dáadáa débi tí ó ti rí ẹ jẹ́ kí ó yé wípé mo ní kó jókòó kó sun oorun mẹ́ta tẹ̀dá ń sùn láyé pé ogun jà o. Ogun ti ń jà o. Ìtò ń ṣẹlẹ̀ yìí ogun ni o. Kódà ogun ìdílé tó wà lórí Muyideen yìí kì í ṣe ogun kékeré o. Bí ò bá dẹ̀ fura ó lè parẹ́ sínú ogun yẹn o. Ẹ̀yin àfáà tẹ ẹ̀pọ̀n nísìnyí ṣẹ́yìn lẹ́ ń fogun jà ni. Ẹ̀yin àfáà tẹ́ gbé Muyideen nísìnyí tẹ́ ń gbé fídíò rẹ̀ jáde ṣẹ́yìn lẹ́ ń fún nímọ̀ràn gẹ́gẹ́ bí tọ́pìkì tí mo sọ wípé ta ni olórí burúkú ta ni ẹni òfò ta ni ẹni àdánù ta ni ẹni àgbákò ta ni ẹni tí ò ní sọ̀kalẹ̀ síbi ire tó ń fún Muyideen nímọ̀ràn. Because ìmọ̀ràn tẹ́ ń fún Muyideen ẹ̀ràn lọ́wọ́ ẹ fẹ́ ba yé ẹ̀jẹ̀ yẹn ni. Kí ló dé tó yẹ sí gbogbo olórí ẹ̀ láyé ló ń kọ̀yìn sí gbogbo olórí ẹ̀ ló ń dojú ìjà kọ gbogbo olórí ẹ̀ ló ń gbógun tì kí ló dé. Ṣé ẹ rí pé ojú lásán kọ́ lọ́rọ̀ yìí mọ́ o. Ọ̀rọ̀ yìí ti di ogun o. Ó ti di ogun o ti di ogun ẹ má yẹ ká fojú lásán wò mọ́ o. Ó wá dùn mí wípé ìyá tó bí i lọ́mọ kì í ṣàbíamọ rí. Ìyá tó bí Muyideen lọ́mọ kì í ṣàbíamọ wàláhì àbíagbá ni. Ẹlẹ́mi Alhaji Adéyẹmí ọmọ Ọlọ́fàmọ́jọ ẹni mo sọ bẹ́ẹ̀ pé ìyá tó bí Muyideen lọ́mọ kì í ṣe abíamọ abíagbá ni.
because ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé torí ọmọ bá dorí kodò tí làákàyè ọmọ tó bá dorí kodò tó bá dọ̀bálẹ̀ ó jẹ́ kí làákàyè ìyá lè jí, ó jẹ́ kí ìyá ó lè mọ̀ wípé n tí ń ṣọmọ mi kì í ṣojú lásán mọ́, ogun jà àwọn oúnjẹ ọmọ òun. Ìyá tí ò kọ́lé látara ìníláárí Muyideen tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ìyá ẹ̀ ti kọ́ lọ́mọ o, ìyá ẹ̀ ti gbàgbé ẹ̀ o, ẹni tán ti yùnú ní o, tán ti rò kúkú lè lápamọ́nú ayé, ó wá la Ọlọ́run wá gbé aláàánú dìde sí nìyẹn, ó jẹ́ kí ìyá yìí ó lo brain, kí ìyá yìí ó lo làákàyè gẹ́gẹ́ bí àgbàlagbà. Ó wá yà mí lẹ́nu, ó bà mí nínú jẹ́ pé ìyá yìí náà ló wá ń tẹ̀lé Muyideen káàkiri ní ìyá tó já sí wípé ṣé 250 a máa síyàn níwín ni. Ọlọ́mọ fìyà jẹ wá, ọlọ́mọ fòṣì ta wá fa, ọlọ́mọ fìyà jẹ wá, ọlọ́mọ fòṣì ta wá, ọlọ́mọ fòṣì sọ̀rọ̀ wa. Èló ni 250,000 tí ìyá yìí gbà tó wá ń ṣe bí asínwín? Èló ni 250,000 tí ìyá yìí gbà tí ò jẹ́ ó jókòó kó sun oorun mẹ́ta tàbí a máa ń sùn kó ronú? Èló ni 250,000 tí ìyá yìí gbà tí ò jẹ́ ó mọ̀ wípé ogun leléyìí o, tí ò jẹ́ ó mọ̀ pé tìdílé ìyá ni, tí ò jẹ́ ó jókòó kó ronú pé ṣé ogun tí ń jẹ ọmọ mi yìí ṣé tìdílé ìyá ni àbí tìdílé bàbá? Gbogbo àwọn ọmọ tó bí kò sí tó ní láárí, kò sí tó kọ́lé, kò sí tó ṣe mú yan gàn. Ọlọ́run wá ṣe Muyideen, Ọlọ́run fẹ́ ṣàánú, ó fẹ́ là. Ṣé rí gbogbo àwọn èèyàn, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ má jẹ́ ká parọ́ fún wa o. Muyideen ọmọ ológo ni, ẹ gbọ́ mi dáadáa. Muyideen Àgbàlá Gabriel yìí, Muyideen yìí, ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ dì í mú, ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ ẹ di ọ̀rọ̀ yìí mú. Muyideen tẹ́ ń wò yẹn ọmọ ológo ni. Ọ̀rọ̀ t'Adéyẹmí Ọlọ́fà bá sọ, ọ̀rọ̀ tèmi bá sọ, ọ̀rọ̀ tá kó wá pà mí bá sọ, àtòdì ọ̀run ló ti wá, ẹ gbàgbé ẹ̀. Oníkálukú mọ bó ṣe belong síwájú Ọlọ́run sí, oníkálukú dẹ̀ mọ ẹ̀mí, oníkálukú mọ n tí ń gbénú ẹ̀, but n tí ń gbénú mi, tí ń gbé ara mi, ó jẹ́ kí n mọ̀ wípé Muyideen yìí ọmọ ológo ni. Àmọ́ ọ̀tá ò fẹ́ orógun ẹ̀ lò, ogun ìdílé ò fẹ́ orógun ẹ̀ lò. Ògo tí Gabriel rí lára ẹ̀ tó fẹ́ kó tàn káàkiri ayé, ògo yẹn ọ̀tá tún ti rí náà yẹn, wọ́n tún ti fẹ́ bomi pa. Because Muyideen orí tó gbé wáyé orí ológo ni, ọmọ ológo ni, ọmọ kí ni mo pè, ọmọ ológo ni Muyideen, orí tó gbé wáyé orí ògo ni, àmọ́ ogun ìdílé ò fẹ́ yẹ kó rí ògo ẹ̀ lò. Ọlọ́run wá ara Àgbàlá Gabriel sí pé kó bá lè borí ogun, kó bá lè rí ògo ẹ̀ lò. Ògo yẹn ẹ wò, ẹ̀yin náà ẹ wò náà, àwọn tí wọ́n dáwó fún Muyideen kò sí bàbá ẹ̀ ń bẹ̀, kò sí ẹ̀ ń bẹ̀, kò sẹ́bí ẹ̀ kankan nínú àwọn tó dáwó fún. Gbogbo àgbáláyé ló dáwó fún Muyideen, àtàrà Nàìjíríà àtàrà ìlú òyìnbó ni wọ́n dáwó jọ fún Muyideen láti kọ́lé fún, láti sọ dé èèyàn, tí túmọ̀ sí pé ẹni tọ́lọ́run ò bá sọ dé èèyàn kò sẹ́ni tó lè sọ dé èèyàn láyé. Gbogbo àgbáláyé ló kórí jọ láti dáwó jọ fún, láti sọ dé onílé. Gbogbo àgbáláyé ló kórí jọ fún láti gba ṣọ́ọ̀bù fún, láti gbéyàwó fún, láti ṣèyàwó fún. Tí kì bá jẹ́ pé ọmọ Muyideen nìkan jẹ́ ọmọ ológo ni, ayé ò ní ràn lọ́wọ́. Ọlọ́run ti pè é lọ́mọ ológo, ó wá kọ ẹni tá a fẹ́ lò fún tó máa fi rí ògo yẹn lò, lọ́lọ́run fi rán Àgbàlá Gabriel sí i. Ọ̀pọ̀lọpọ̀ àfáà wòlíì náà ti ń kọjá níbi tí Muyideen wà, Ọlọ́run ò ṣe wọ́n ní onísábàbí ẹ̀, Ọlọ́run ò ṣe wọ́n lẹ́ni tó máa tanná ògo ẹ̀. Ọlọ́run wá lo Àgbàlá Gabriel, ṣó yẹ kí wọ́n fojú olóore Gabriel gúngi. Ẹ̀gún bẹ lọ́nà ọ̀la, kò sẹ́ni tó máa rin ọ̀nà ọ̀la láyé tí ò ní farakẹ́gùn. Afá ẹ fún mi, ẹ bá mi bu, ẹ fi alẹ́ sí mi, ẹ jẹ́ tún mu díẹ̀.
because mo ń wo ọ̀rọ̀ Muyideen ni pé ẹjọ́ bá mi share program yìí mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ bá mi share program yìí. Ṣé ìdí tó gbé mi jáde lónìí? Ìdí tó gbé mi jáde lónìí ni fídíò tí Muyideen ṣe pé wọ́n lọ sí àwọn kí ló kọ àwọn pípù yìí náà, àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn. Mo wá béèrè lọ́wọ́ Muyideen, mo dẹ̀ béèrè lọ́wọ́ gbogbo ayé ni wípé ṣé Kọ́lá Olóòtú ni Muyideen mẹ́jú ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn ni àbí ẹjọ́ Pastor Gabriel ló mú lọ àbí ẹjọ́ aláàánú ẹ̀ tó ra màálù fún lọ́jọ́ ìgbéyàwó ẹ̀. Ẹjọ́ ta lẹni tó ṣègbéyàwó alárinrin nínú fámìlì Muyideen rí? Ẹ bá ń bí léèrè tí ò bá tó bá ti gbàgbé. Woman rights, God bless you brother mi Benjamin. Ẹni tó ṣègbéyàwó alárinrin débi pé à ń pa màálù méjì mẹ́ta nínú ìdílé Muyideen, ẹ bá ń béèrè wò, ẹ bá ń bí léèrè. Èyí tí ẹ bá ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ ẹ bá mi pè é, ẹ bá mi bí léèrè pé nínú ìdílé ẹ̀, nínú ìtàn tó bá ta lẹni tó ṣègbéyàwó alárinrin nínú ìdílé wọn. Ẹlẹ́ẹ̀kejì, ta ni ẹni tí wọ́n pa màálù méjì mẹ́ta fún ìgbéyàwó ẹ̀ rí nínú ìdílé wọn. Ẹ bá ń bí léèrè, ta ni ẹni tí wọ́n kọ́lé irú ilé tí Muyideen tó kọ́ fún Muyideen yẹn, ta lẹni tó kọ́lé ẹ̀ tó kọ́rú ẹ̀ nínú ìdílé wọn. Ọ̀rọ̀ Muyideen tèmi rí kì í ṣojú lásán mọ́. Man tó lóhun tó lọ rojọ́ rẹ̀, máa jẹ́ kí n play fídíò yẹn. Ẹ bá mi gbà síbẹ̀. Ẹ jẹ́ kí n play fídíò yẹn o. Ní pé man tó mẹ́jọ ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn woman rights yìí, man yìí aláàánú ẹ̀ nífà, man yìí olórí ẹ̀ nífà. But nǹkan tí man fi ṣẹ́ òun náà ni wípé ó gbé voice note tí wọ́n jọ ṣe ó gbé jáde. Ṣé n tó wá kàn solution ni pé kó gbé lọ sí woman rights. Ìdí tí mo fi sọ pé no, tí mo fi jókòó tí mo fi wò wípé no, ọ̀rọ̀ bàbá yìí kì í ṣojú lásán, ogun ló ń jà. Tí mo dẹ̀ fi jókòó tí mo ṣèwádìí lórí ẹ̀ tí mo ká bàbá yìí ọmọ ológo ni bàbá yìí náà, but ogun ò lè jẹ́ kó rọ́nà lọ. Ogun ìdílé tó ń jà, ẹ má gbàgbé o, olórin kan kọrin wípé ogun Ojúkù pẹ̀lú ogun Liberia, ogun Iraki, Amẹ́ríkà pẹ̀lú Pakistan, gbogbo ẹ̀ lápapọ̀ o kò tó ogun ìdílé. Làmíòlù wà nínú ogun ìdílé. Làmíòlù wà nínú ogun ìdílé. Mo bẹ̀ Ọlọ́run fún gbogbo ẹ̀yin ojú tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí, ogun ìdílé ò ní pa yín. Àtẹ̀mí àtẹ̀yìn, ogun ìdílé ò ní borí wa. Mo ṣe ládùúrà fún yín pé ogun ìdílé ìyá, ogun ìdílé bàbá ní agbára Ọlọ́run àtẹ̀mí àtìyín, ogun ìdílé ìyá ò ní rí wa borí. Ogun Iraq, Amẹ́ríkà àti Pakistan tí wọ́n yọ bọ́ǹbù tí wọ́n yọ̀bọ̀ síra wọn kò tógun ìdílé o. Ogun ìdílé gangan ní jámù ìdílé o. Ìyá tó yẹ kó là nínú ogun, ẹ gbọ́ mi dáadáa, ìyá tó yẹ kó là nínú ogun, ìyá tó yẹ kó sán gbàjá, kó fura, kó lo làákàyè, kó lo ọpọlọ pé ìkànnù àwọn ọmọ mi tó wá fẹ́ là tọ́lọ ní kórónà àbáyọ nísìnyí, ogun ló dé yìí o, ogun ló dé yìí o. Ìkànnù àwọn ìyá àbí ìkànnù àwọn ọmọ mi tó fẹ́ là yìí, ogun ló dé yìí tó yẹ kó sán gbàjá gẹ́gẹ́ bí abiyamọ rẹ̀, òun náà wá torí 250,000 ó dẹ̀ ń ṣìṣe kiri. Hello. Oh God.
jẹ́ kí wọ́n mọ̀ ṣe lè share ní WhatsApp jẹun wo náà. Ta lẹni tí ń ja Muyideen lógun gan? Ta lẹni tí ń fogun jà náà? Ta ni ọ̀tá àdílé ìyá àti bàbá ogun ìdílé tó lóun ò ní padà lẹ́yìn ẹ̀? Ṣẹ́yìn àfáà tó ló wá sábà gẹ́gẹ́ bí olùgbàlà, ṣẹ́yìn lẹ́ ń fogun jà, ẹ̀yin lẹ́ fẹ́ fi kún ogun ẹ̀ ni, àbẹ́ ẹ fẹ́ jẹ́ kó borí ogun, àbẹ́ ẹ fẹ́ yọ nínú pàkúté ayé tó kó sí. Because tó bá yẹ pé ẹ̀yin àfáà yìí fẹ́ yọ Muyideen nínú ogun ni, tó yẹ pé onímọ̀ ní lóòótọ́, àfáà ní lóòótọ́, ẹni Ọlọ́run ní lóòótọ́, ó jẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ro làákàyè yín pé ogun ló ń jà o. Àmọ́ ǹtẹ́ yín náà fẹ́ jẹ òjẹ́ gbádùn, ǹtẹ́ ẹ fẹ́ jẹ òjẹ́ gbọ́n, kò jẹ́ ní làákàyè, kò jẹ́ kẹ́ ẹ ronú wípé bọ̀bọ̀ yẹ ẹ wo bí tó ti ń bá bọ̀, ẹ wo bí tó bá dé, ẹ wo tó fẹ́ gbẹ̀yìn ẹ̀. Kí ló yẹ sí pé ogun tí wọ́n fi ya Muyideen, tó fi ja Muyideen, ogun kó kẹ́yìn sí gbogbo tí ń jẹ́ olórí ẹ̀. Kí ló yẹ pé ogun tí wọ́n fi já nìyẹn. Mo ṣe ládùúrà fẹ́mi àti ìṣẹ́ ogun ìdílé tí máa borí ẹni, tí máa mú ní kẹ́yìn sálànú ẹ̀, ọlọ́mọdé ó jà yín, ọlọ́mọdé ó jà èmi náà. Kì í ṣe ogun kékeré o, ní wípé kéèyàn ó dẹ̀ mọ̀ọ́mọ̀ pa láàánú ẹ̀ lólè, kéèyàn polórí ẹ̀ lólè, kéèyàn polórí ẹ̀ lórí jìbìtì, kéèyàn fojú olórí ẹ̀ gúngi, kéèyàn kúrò nínú ilé tó ń sun bẹ́ẹ̀dì tó ń gba AC sórí, kéèyàn dẹ̀ kó ń bẹ̀ kó dẹ̀ padà sórí ẹni, wàláhì ogun ni. Wàláhì suma billahi azim, ogun ni o. Kọ́lọ́n kó jọ kó má fi ogun bẹ́ẹ̀ kó má fi jà yín, kó má fi jà èmi náà. Ogun ìdílé ò ní borí yín, ogun ìdílé ìyá àti bàbá ò ní borí tèmi náà. Ogun tí máa ń mú ní kẹ́yìn sálàánú ẹ̀, Ọlọ́run dákun mo bì ọ́, dákun 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 Ọlọ́run, wọ́n jò jà mí, wọ́n jò jẹ̀bi mi, wọ́n jò jà náà mi, nítorí pé ogun ni kéyìn ó kẹ́yìn sí olórí ẹ̀, ogun ni kéyìn ó kẹ́yìn sálàánú ẹ̀. Ẹ wo man tí Muyideen lọ rojú ẹ̀ ní woman rights yìí, olórí ẹ̀ mà ní, olórí ẹ̀ mà ní. Ẹ wo Muyideen ẹni tó gbé lọ woman rights tó lọ rojú ẹ̀ woman rights yìí, aláàánú rẹ̀ mà ní. Ẹni tó ra màálù fún lọ́jọ́ wedding, ẹni tó ṣàdéhùn pé òun fẹ́ mú lọ ìlú òyìnbó, tó ń lérò pé Gabriel ní òun ló ba ìrìn àjò yẹn jẹ́ tí kò jẹ́ pé òun dẹ̀ kọ́. Kí ló wá mú Muyideen tó yẹ pé nínú àwọn tí wọ́n ti ṣoore fún, táwọn tó ṣoore mọ́ lè gbàgbé fún, kí ló dé tó wá fi dẹni tó wá ń gbógun tì wọ́n lé ní? Ṣẹ́yìn ò mọ̀ pé ogun ni? Bàbá ṣẹ́yìn mọ̀ pé ogun ni? Mọ́mí ṣẹ́yìn ò mọ̀ pé ogun ni? Ló jẹ́ kí n mọ̀ bẹ lọ́hùn fún yín pé ogun ìdílé ìyá àti bàbá ò ní borí mi, ogun ìdílé ìyá àti bàbá ò ní borí mi, ogun ìdílé ìyá àti bàbá ò ní borí mi. Ẹ máa fi sínú àdúrà yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nílùú òyìnbó, ẹ máa bẹ lọ́hùn kógun ayé ó mọ́ jà yín o, ẹ máa bẹ lọ́hùn kógun ìdílé ìyá àti bàbá ó mọ́ jà yín. Ogun ìdílé ló ń já Muyideen o. Ṣé Kọ́lá Olóòtú òun ni Muyideen lọ pè lẹ́jọ́ ni, tó mẹ́jọ ẹ̀ lọ woman rights ni, àbí ká sọ wípé ẹni tó ra màálù fún lọ́jọ́ wedding tó tún ṣàdéhùn kó fẹ́ mú lọ lóyún ìbò àtòun àtìyàwó ẹ̀ kan á máa bóyá ṣiṣẹ́? Ṣé òun ni Muyideen mẹ́jọ ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn woman rights ni, àbí ẹjọ́ Gabriel? Ẹjọ́ abdul lọ́wọ́ méje. ẹni tó bá ní account number yẹn, ẹni tó bá bá Muyideen ló ṣe voice, kò tiẹ̀ nídìí kí n play kíní yìí. Muyideen ló ṣe voice jáde. Òun ni ẹni tí brother mi kí ló kọ máa yẹn náà, máa tó ra màálù fún. alájà kan ló gbé 5 million fún mi, báàgì aṣọ méjì, wọ́n fẹ́ rán mi. ẹni tí ẹ ò gọ̀ ìyàwó mi má pè mí. Ẹni tí wọ́n fẹ́ ṣe nǹkan tí mo nípa Babakọ́lá Olóòtú, ìtọ́jú yóò bá tó ẹ má sọ o, ẹ bẹ̀rù Ọlọ́run o. Ìyẹn lọ bẹ́ẹ̀,
di ní àná. mo ń wo fídíò yìí mo dẹ̀ ń wò ìyá tó bí lọ́mọ tó ṣáà bí amọ lórí ìta. ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ ká jáde lórí social media wípé. ṣé abiyamọ ní níyàbí abiyagba. nọ́mbà kan tí wọ́n sẹ́ndì sí Mr. Kẹ́hìndé. Mr. Kẹ́hìndé orúkọ tí mo fẹ́ lò gangan nìyẹn. Mr. Kẹ́hìndé òun ló pe Muyideen gẹ́gẹ́ bí aláàánú ẹ̀, gẹ́gẹ́ bí olóore ẹ̀, gẹ́gẹ́ bí alátìlẹ́yìn ẹ̀, gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ mú ogun ìdílé kúrò nínú ayé ẹ̀. òun ló pe Muyideen ó fẹ́ mọ tí ń ṣẹlẹ̀ sí gangan. ó wá fi ọ̀rọ̀ gbá Muyideen lẹ́nu wò. Muyideen bẹ̀rẹ̀ sí ní jábọ́. ó béèrè fún 5 million láti fi open ṣọ́ọ̀bù láti fi rajà síbẹ̀. ibẹ̀ ni mani ti wá ń wò wípé definitely bọ̀bọ̀ yóò serious. kò ní fẹ́ kójú ti Gabriel. òun ló mọ oore tí ń rí lára ẹ̀. ó wá gbé voice yìí jáde láti fi àṣírí. ẹ lọ wo gbogbo yín ẹjọ́ mo fọlọ́n bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. ẹ lọ wo fídíò tí mò ń sọ̀rọ̀ nípa èyí o. mo wò ó sùn lánàá mi ò wá lè sùn mọ́jú mi ò gbádùn but ọlá wípé network inú ilé mi ò da ló jẹ́ kí n wá sí hòtẹ́ẹ̀lì kí jẹ́ lodge network wà lóòtẹ́ẹ̀lì máa gba fáànù sórí máa gba fáànù sára kí n fi ṣe program yẹn. broda yìí náà ló wá mú vn ló wá sọ síta pé discussion mi nìyí pẹ̀lú Muyideen. ẹ wá lọ wo fídíò yẹn dáadáa. Muyideen ó jẹ́ òkò deny lójú àáfàá tó ti ṣe interview ń jò níyì. ẹ̀yin àáfàá tẹ lẹ́ẹ̀jókòó ti Muyideen ẹ jẹ́ kó rí yín ó pé ẹmọ tẹ́ ń ṣe. ẹ̀yin àáfàá tẹ ń gbé Muyideen wá sórí afẹ́fẹ́ ẹ jẹ́ kó rí yín pé ẹmọ tẹ́ ń ṣe. kéwù tẹ kéwù padà bàjẹ́ mọ́ yín láà. Muyideen ó bá kéwù yín jẹ́ yóò sọ yín dẹni àbùkù yóò sọ yín dẹni ìyà yóò sọ yín dẹni yẹpẹrẹ. gbogbo èèyàn àfáà tẹ́ ń gbé Muyideen wá sórí afẹ́fẹ́ yẹn tẹ́ ń wò yí pé bóyá ẹ fẹ́ fi get followers ẹ̀yin náà ẹ fẹ́ fi get attention àwọn èèyàn yóò sọ yín dẹni ibú á gbé yín ṣépè nítorí orí yín ò pé ẹ̀ mọ́ tẹ́ ń ké gbogbo ẹni mo fi sọ àfáà fọlọ́ ń ṣọ́ ẹ ló làákàyè náà ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kéwù ẹ dẹ̀ sọ nínú ọ̀rọ̀ fídíò tẹ́ ṣe lánàá àbí jẹta ẹ sọ wípé nínú ẹ̀yin gan kẹ́fìn irọ́ nínú ọ̀rọ̀ tí Muyideen sọ. problem tí Muyideen ní tẹ́ fi mọ̀ pé ogun ìdílé ní jà á ni wípé òun ló máa sọ̀rọ̀ òun ló dẹ̀ tún máa dájọ́ fún rẹ̀ nínú ọ̀rọ̀ tó bá ń sọ lẹ́tí máa di òótọ́ mú nínú ọ̀rọ̀ tó bá ń sọ tó bá parọ́ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ at the end of ọ̀rọ̀ yẹn ẹ̀ padà rírọ́ òun fún àyè ló tún wá padà já rẹ̀. ẹ mọ́ gbàgbé ó sọ níwájú àwọn àfáà yìí àfáà tó ń ṣe interview fún yẹn mi mo kọ àfáà yẹn ajígínní àbíkí náà pọ̀ fáà yẹn ó sọ níwájú àfáà yẹn yẹn pé wàláì súnmọ́ bí láì ó fọlọ́n búra ó lóun ò mọ nípa voice yẹn òun kọ́ lòun sọ̀rọ̀ òun kọ́ lòun ò mọ̀ nípa ẹ̀ ó sọ fún gbogbo ayé gbọ́ lèmi fi jáde nígbà yẹn pé Muyideen ṣé o sticking ni ṣáwa orí tí wá dàrú ni ṣáà mọ́ tá à ń ṣe ni ó ní wọ́n mú voice ẹ̀ ni ṣé o gbádùn ṣáà táwọn àfáà tó jókòó tí ò bá ní làákàyè táwọn ò bá lọ skul tí wọn ò kàwé tí wọn ò dẹ̀ jáde káàkiri àgbáńláyé ṣé wọn pa wá jáde àwọn jáde Amẹ́ríkà àti London àti Canada ní tí ì dé ṣàṣà ní ìlú tí ì tí ì wọ̀ ní gbogbo tí ń jẹ́ Arab country ṣàṣà ní ìlú tí ì tí ì mú mi bẹ àwa jáde díẹ̀ táwọn àfáà tó jókòó tí ò bá jáde tí wọ́n ké ò bá yé wọn àwa tá à ń rí ẹ lórí afẹ́ amọ́ tá à ń ké yé wa náà ó sọ níwájú àfáà yẹn wípé ó mọ bá yẹn ṣe voice yẹn wọ́n mix fort yẹn ni wọ́n mix voice yẹn ó ní wọ́n mix yẹn ni. ẹ wá lọ wo fídíò mo ti post fídíò yẹn mo fọlọ́ǹbẹ̀ yín gbogbo ẹ̀yin fans mi ẹ lọ wò ó gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní àti máa wò mí sìn mo fọlọ́ǹbẹ̀ yẹn dákun ẹ lọ wo fídíò yẹn o ẹ wá farabalẹ̀ wo fídíò yẹn ẹ jókòó ẹ wò ó ẹ farabalẹ̀ wò ó. nígbà tí Muyideen sọ níwájú àwọn àfáà níjó ní wípé òun ò mọ bí wọ́n mímí kì í fi voice yẹn ni ẹ lọ wo ọ̀rọ̀ tó sọ lọ́dọ̀ àwọn woman rights
ó jẹ́ kó yé wọn wípé ọ̀rọ̀ nípa bọ̀dá Sunday àbí kí ló kọ bọ̀dá yẹn ipe ọ̀rọ̀ tó sọ kìnnì kan lóòótọ́ àwọn jọ sọ̀rọ̀ 5 million kí ló tó fi ń dìnnà lójú àwọn afá yẹn pé òun bẹ́ẹ̀ ni kọ́kọ́ sọ̀rọ̀ 5 million. kí ló dé tí ìyá rẹ̀ tó ń pè lẹ́yìn ẹ̀ káàkiri sí i kí ló dé tí ìyá yẹn ń dúró ní dúró wípé ọmọ òun bẹ́ẹ̀ ni kọ́kọ́ sọ̀rọ̀ 5 million. ẹni yóò lóun gbé 5 million fún ó promise ẹ ní ó lè máa fún 5 million Muyideen dẹ́ sọ fún wọn wípé ẹ̀yẹn ṣáà ti send 5 million yẹn bẹ́ẹ̀ bá lè send 5 million yẹn ẹ fi ìtókù lẹ̀ ẹ fi gbẹ́lẹ̀ fagbékò gbogbo ọ̀rọ̀ tí mo sọ máa kó jẹ gbogbo tí mo ní Gabriel ṣe máa ní kò ṣe bẹ́ẹ̀ mọ́ kódà tẹ́ ẹ bá ní kí n lọ sínú àgbàlá Gabriel kí n lọ dọ̀bálẹ̀ fún kí n lọ bẹ̀ yóò parí ẹ̀yẹn ṣáà ti send 5 million yẹn sí mi but ẹ̀yin àfa yẹn ẹ ṣe làákàyè ẹ̀yin àfa tí Muyideen ẹ gba Muyideen sọ́dọ̀ tẹ́ ẹ̀ ń lo Muyideen gẹ́gẹ́ bí kínní ẹ ló làákàyè yín àjẹbí àápàdà máa gbé yín ṣépè á jẹ́ kó yé gbogbo ayé pé ẹ̀ mọ̀ ntẹ́kí ò yé yín ojú yín ni Muyideen ti sọ pé wọ́n mímíkì ohun òun ni ojú yín ló ṣe sọ náà níwájú ló ṣe sọ ẹ lọ wo tó ń sọ tó ń padà sọ ní ọ̀dọ̀ àwọn woman rights tó lọ ó ń sọ wípé lóòótọ́ lòun bá yẹn sọ̀rọ̀ 5 million lóòótọ́ lòun sọ̀rọ̀ 5 million bọ̀tú wọn fóun 5 million yẹn kínní kan bọ̀dá Kẹ́hìndé wọ́n promise òun ní wọn àlẹ́ kínní kan kí ló yẹ tó fi sọ pé wọ́n mímí kí owó òun ni ìyá tó dúró ti lẹ́gbẹ̀ẹ́ ìyá yẹn kì í ṣàbíamọ́re ṣé wọn ò ní làákàyè ni ṣé màmá yẹn ò gbọ́n ni ṣé màmá yẹn ò mọ tí wọ́n ń ṣe ni sórí màmá yẹn ti dàrú ni ṣé màmá yẹn ò mọ̀ pé ọmọ òun ti purọ́ síwájú òun ló tún járọ ara ẹ̀ ni ṣé màmá yẹn ò mọ̀ ni àbíwá abiyamọ wèrè wo nìyẹn abiyamọ òṣì ni ìyá tó bí o Muyideen tó dìnáyìn ìyá ẹ̀ lọ́jọ́ kìíní àná nínú àgbàlá Gabriel bọ̀bọ́ yẹn ò ṣe mistake nítorí kó mọ̀ pé olórí ibú lòbí tóun ní olórí ibú ni ìyá tóun ní kì í ṣàbíamọ rí abiagba ni torí Muyideen ni ò bá pé tí ò bá jókòó kó sun mẹ́ta tẹ́lẹ̀ máa ń sùn láyé kó mọ̀ wípé ogun ìdílé ní ń ja òun ṣé orí ìyá ẹ̀ náà burú orí ìyá ẹ̀ náà ò pé ìyá ẹ̀ náà mọ̀ wípé ọ̀rọ̀ yín ká mi lára gẹ́ mọ́ bínú ẹ dákun ló yẹ kí n máa sọ̀rọ̀ báyìí wàláì kò jẹ́ mi ìrẹ́jà ti sọ̀rọ̀ ẹ má bínú torí Ọlọ́run sórí ìyá ẹ̀ náà burú kì í ṣàbíamọ rí kò jẹ́ kó mọ̀ wípé ọ̀tá ìdílé ogun ìdílé ní dààmú ọmọ òun ṣé àáfàá ló fún ẹ̀yin àáfàá Fọlọ́nṣọ́ àtàfà àgùnbẹ́ obì àbí kí náà gbà fà yẹn kí ló pọ̀ fà yẹn ná ẹ dákun ẹ bá mi táìpù ẹ̀yin tẹ́ bá mú kọ àfà ajígíní àbí kí ni èèyàn rẹ̀ ń já jígíní ọmọlúwàbí yẹn ń já jígíní ẹni Ọlọ́run já jígíní kí ni súnmọ́ ajígíní arí gínígíní wọ́jà ṣábì jàbàrà ni wọ́n ń dilé wọn ni mi ò understand tó fi ń já jígíní ẹ bá ń bí wọ́n léèrè ṣáwọn ni wọ́n advice Muyideen kó lọ sí woman right ṣé ìyá tó bí Muyideen ló advice Muyideen kó lọ sí woman right kí ló dé tẹ̀ ń kẹ̀yìn Muyideen sí olórí ẹ̀ kí ló dé tẹ̀ fẹ́ bà yé ẹ̀jẹ̀ kanlẹ̀ ẹ fẹ́ bà yé ẹ̀jẹ̀ kanlẹ̀ ni ajígíní wọ́jà ló kọ́ tá a gbẹ̀yìn ìyá mi oṣù mọ̀gà ṣáyìn dẹ́ fún Muyideen ní mọ̀nà pé kó ṣe kí ni kó gbé Kọ́lá Olóòtú ni àbí bọ́dà Sunday ni àbí Gabriel ni kó gbé wọn lọ sí woman right. màmá òpònú tẹ́ gba 250,000 tí ò jẹ́ gbọ́n mọ́ látijọ́ tẹ́ ẹ ti dáyé mọ̀mọ́ bóyá lẹ́ka 250,000 rí ìyá kan wáyà jà wá gbé 250,000 fún yín kẹ́ ẹ fi ṣe àdúrà fún mọ̀mọ́ kẹ́ ẹ fi ṣàdúrà fún ọmọ yín ńlẹ̀ bá gbàlẹ̀ bá ń ṣe bí asínwín lẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ ni pé làákàyè yín ti dorí kodò ṣé tógun bá ń ja ọmọ yín Muyideen ṣó yẹ kó gó tún jà yín náà ni kò jẹ́ kó gun yẹn ó tún ja ẹ̀yin náà ń ṣe bá bí amọ̀ ẹlẹ́pẹ̀rẹ̀ yín àbíkú àwọn abiyamọ òfòwò lélẹ̀ ẹ wá lọ jẹ́ woman right ẹ̀yin àtọmọ yín lẹ wá ń gbẹ́jú gbẹ́rẹ́ mo kẹ́ ti mú nǹkan kẹ́ tó débẹ̀ ṣé àyè gan ò mọ mú Colorado báyìí ṣé àyè gan ò mọ mú nǹkan báyìí ṣé kò mọ tẹ́ nǹkan sí nǹkan because bí àyè gan bá wà náà tó bá wà ókè ni
wọn ò ní dúró sẹ́gbẹ̀ẹ́ ọmọ wọn ní human rights àbí kí náà ń pè kọ́mọ gbẹ́dúgbẹ́rẹ́ kọ́mọ mọ́dúgbẹ́rẹ́. ṣó yẹ kẹ́ ẹ wá sórí fídíò màmá ṣẹ́yìn ọmọ ogun ní jọmọ yín ni ogun tí ń jà ìyá tó rán mọ́ ọlọ́padà ńlá láàánú sọmọ láti fa ọmọ dìde màmá ogun ìdílé ẹ wá tún dìde tó yẹ kẹ́ ẹ dúró pé ọmọ mi ò ní padà sẹ́yìn mọ́ kò ní padà sábẹ́ bíríìjì mọ́ màmá ẹ̀yin lẹ wá ń tẹ̀lé ọmọ yín káàkiri ẹ̀yin lẹ ń tẹ̀lé lọ́dọ̀ àwọn àfa ajígínigínigíní wọ́jà ẹ̀yin lẹ ń tẹ̀lé débẹ̀ ẹ̀ tún wá fi mọ́ ń bẹ̀ ẹ̀ tún wá gbé lọ sọ́dọ̀ àwọn woman rights màmá ṣàbíamọ́ lẹ́yìn yí àbábíagbá fún mi drinks ẹ̀jẹ̀ mú fi alẹ́ sí because kò yé mi o ọ̀rọ̀ ìyá yìí ń dà mí lórí bó ṣàbíamọ́ lélẹ́yìí àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí mi o mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí mi o mo mọ̀ dúpẹ́ lórí ilé tí mo ti jáde o àníwálẹ́dù sẹ́rù àbí ọmọ ní òmò táṣírí ìdílé tó ti jáde Muyideen ọmọ ológo ni àmọ́ jáde láti inú ìdílé àgbákò ó jáde láti àgbákò ìdílé Muyideen ọmọ ológo ni ọlọ́run wá yàn ìyá alágbákò ìyá tì í njọ́ kìíní àná tí Muyideen mú yẹ ẹ̀dọ́dọ̀ Àgbàlá Gabriel tó di grace yẹ ẹ̀ gbogbo àlà ń bú pé sórí ẹ̀ pé sómọ tó ń ṣe ṣá àṣọmọ tó ń ṣe àṣeyàgò lọ́pọlọ ìyá tó gba 250,000 tọpọlọ wọn dẹ̀ dàdùbúlẹ̀ 250,000 ìyá yóò gba 5 million kò tí gba 10 million kò gba 20 million owó tí wọn ò rí láyé wọn wá gbé lé wọn lọ́wọ́ náà wọn á bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Muyideen káàkiri bí oníbàárà wọ́n wá tẹ̀lé Muyideen káàkiri bí oníbàárà mọ̀mọ́ ṣẹ́ẹ̀sì rò pé èlì níláárí mọ́ ni ṣẹ́ẹ̀sì rò pé èlè ṣoríire mọ́ ni ṣẹ́ẹ̀sì rò pé àdúrà yóò lè gbà mọ́ ni kí ló dé tó lọ ń lo aláàánú kan fún Muyideen tó jẹ́ kẹ́ ẹ mọ́ sáré bí ogun yẹn ayé ò ṣiṣẹ́ délẹ̀ bí jẹun àti Gabriel ó ṣe parí tẹ́tọ̀ rẹ̀ ó bọ́ sí i lọ́wọ́ ṣé woman rights ló fẹ́ gba ilé fún Muyideen ṣé mo bí yín ni màmá o ẹ dákun ẹ bá mi ṣí ẹ program yìí dáadáa mo bí yín ni màmá ṣé woman rights ló fẹ́ gba ilé tí woman rights bá wà nínú àwọn tí wọ́n dá owó ilé fún Muyideen kọ́ wọn náà jáde kọ́ wọn sọ sọ́rọ̀ yìí ṣáwọn náà fẹ́ gba ilé fún Muyideen ṣáwọn náà fẹ́ gba ilé fún Muyideen woman rights ṣé woman rights ló lè péjì Àgbàlá Gabriel ṣé woman rights ló gbé Àgbàlá Gabriel kalẹ̀ ṣé woman rights ló ní ilẹ̀ tí Àgbàlá Gabriel kọ́lé sí ẹjẹ́ àrọ̀pọ̀lọ náà ìlàkàyè ọmọ dorí kodò ìlàkàyè ìyá náà tún sùn mọ́ pè mí dákun inú ń bí mi báyìí fúgàmù yìí inú ń bí mi gan because mi ò respect kéésì pé ibi tí ìyá dorí kọ kí ọmọ náà tún dorí kọ bẹ̀ èmi ò respect ẹ o mi ò respect kó rí ìyá ó burú kọ́ ọmọ rí ọmọ tún burú o orin kan la máa ń kọ́ ńgbàtà wà ní kí a máa ń kọrin pòkè orí mi ẹlẹ́dàá mi orí mi ẹlẹ́dàá mi kò yẹ kí màmá mi ò jìyà kémi ọmọ tún jẹ kò yẹ kí bàbá mi ò jìyà kémi ọmọ tún jẹ Muyideen ìyẹ́ ń jìyà wọ́n náà fẹ́ jìyà ó wà nínú abẹ́ bíríìjì wọ́n náà sọ òjò apá ẹ̀ òrùn apá ẹ̀ níbẹ̀ orí ẹnìkan rẹ́ni ọlọ́run rán ẹnìkan sí gẹ́gẹ́ bí aláàánú olóore ó dẹ̀ fojú ẹ̀gúngi ó wá fojú ẹ̀gúngi lásán ó tún wá fẹ́ bà á lórúkọ jẹ́ ẹni tó wá dìde gẹ́gẹ́ bí aláàánú tó ra màálùú fún ẹ lọ́jọ́ ìgbéyàwó ló bá tún gbé lọ woman rights ṣẹ́ẹ̀dẹ́ pógun ìdílé ti ń ja Muyideen báyìí ẹni tó ra màálù ẹni tó ń dọ̀bálẹ̀ fún lọ́jọ́ kìíní àná nítorí pé gbé voice ẹ jáde ọ̀dàlẹ̀ ni ẹ pé tó ṣe fún Àgbàlá Gabriel yìí ó dùn ún náà kò jẹ́ kó o ṣe bẹ́ẹ̀ ló bá gbé voice ẹ jáde Muyideen ò wá rí àwọn àfáàrẹ kí wọ́n fún ẹ ní mọ̀ràn làwọn bá tún fún ẹ ní mọ̀ràn ajígínní jìgìrìgìrìgìrì wọ́jà lẹ́yìn bá tún fún un ní mọ̀ràn pé kó tún gba woman rights lọ
Ṣáàjìgínní ló fún ẹ ní mọ̀ràn kó lọ sí human rights àbí mọ̀mọ́ tó bí ẹ? Because me understand. Ṣé Kọ́lá Olóòtú wàhálà ogun ìdílé dààmú Muyideen? Ṣé Kọ́lá Olóòtú ló gbé lọ sí human rights ní Adébọ́dá Sunday àbí kí ló kọ ẹ̀gbọ́n yẹn? Àbí Gabriel ló gbé lọ human rights? Talent tó gbé lọ, ta ló fún ẹ ní mọ̀ràn gan? Wọn ò purọ́ mọ́ ẹ. Kọ́lá Olóòtú sọ̀rọ̀ ẹni kò sọ́dà ẹni kò rí sọ. Kọ́lá Olóòtú wá jáde ó wá ní ẹjọ́ ẹni tẹ́ bá mọ àkáǹtì nọ́mbà tó bá mọ bọ̀bọ̀ tó ní àkáǹtì nọ́mbà yìí tí wọ́n fi sílẹ̀ tí Muyideen ń dènà yìí pé wọ́n mìmí kí ohun òun ni. Irọ́ ni Kọ́lá Olóòtú ló pa mọ́ òun o, wọ́n mìmí kí ohun òun ni. Ẹni tó bá ní àkáǹtì nọ́mbà yìí ẹ bá mi wá, ẹni tó bá rí máa fún ní 1 million. Àwọn yẹn ó bá wọn nínú ayé ni, àwọn yẹn sọ̀rọ̀sọ̀rọ̀ níwọ̀n wọn ní ọpọlọ orí wọn gbá. Kí ni minutes báyìí? Kí ni time báyìí? Mo ti lò 45 minutes mi ì dẹ̀ fẹ́ lò tó bẹ́ẹ̀. Nígbà tí gbogbo yín ẹ̀yin àfáà tẹ bẹ̀rẹ̀ sí ní jáde fún Kọ́lá Olóòtú, àfáà Fọlọ́nṣọ́ ẹ jáde fún Kọ́lá Olóòtú, ẹni orí Kọ́lá Olóòtú ò pé bàbá yẹn ò mọ tí ń sọ. Bàbá yà jáde padà ó ní ẹni tó bá mọ àkáǹtì tí Muyideen filẹ̀ ṣé bí Muyideen deny wípé òun kọ́ lòun sọ̀rọ̀ yẹn wọ́n mèmí kí òun ni ó dé náà àkáǹtì nọ́mbà tó fi sílẹ̀ Kọ́lá Olóòtú wá jáde padà ẹni tó bá mọ bọ̀bọ̀ tó ní àkáǹtì nọ́mbà yìí ó yẹ máa fún tọ̀ 1 million naira ní Muyideen bá tún sunkún o ló bá tún sunkún jáde o pé Kọ́lá Olóòtú ń threaten brọ́dà wọn o brọ́dà wọn ló ní àkáǹtì nọ́mbà ẹ wo àṣírí tó ń tú Muyideen ló ń tú àṣírí ara ẹ̀. Ẹ̀yin màmí abẹ́ sun ni Muyideen ló ń tú àṣírí ara ẹ̀, òun náà ló ń ba ayé ara ẹ̀ jẹ́ tó kò tú ayé ara ẹ̀ ṣe. Àbí ṣòro kó pònú ni gbogbo wa lórí mídíà ni, ṣòro pápọ̀dà ni gbogbo wa. Ìwọ tó ní wọ́n mìmí kí ohun ẹni o mọ̀ nǹkan kan sí ohun tó jáde yẹn, ìwọ náà ló tún sọ pé àkáǹtì nọ́mbà yẹn àkáǹtì nọ́mbà bọ̀dá ẹni ìwọ ló fún wọn, ìwọ ló fún bọ̀dá ẹ ìwọ ló fún wọn lákáǹtì nọ́mbà yẹn ṣé bó lọ́ mìmí kí ohun ẹni. Ẹ̀yin àfáà Jígínní ẹ jẹ́ kó rí yín ó pé ọmọ yóò padà bá ti yín jẹ́, Muyideen ó padà dojú tì yín, yóò padà sẹ́yìn dẹni àbùkù láwùjọ. àwa àtàwọn lórí mídíà yìí àbáyé yín jẹ́ àkóbò yín nítorí Muyideen ti fẹ́ báyé yín jẹ́ báyìí. Ẹ̀yin wò pé bóyá ẹ fẹ́ fi ní káǹtì ẹ fẹ́ fi ní fólówàsì àwùrí yín ti burú ẹ mọ tí ń ṣe yín. Muyideen eléyìí ó máa báyé yín jẹ́, òun ló sọ níwájú yín pé wọ́n mìmí kí owó òun ní àbí ìwọ Fọlọ́nṣọ́ jáde òun sọ lórí mídíà wípé ọ̀rọ̀ tí Muyideen sọ nígbà tó ti lè fọlọ́n búra ó ti gbọ́ tiẹ̀ ó ti gbà sí lẹ́nu nìyẹn, nígbà tó ti lè sọ pé òun kọ́ ó dẹ̀ ti gbà tiẹ̀ níyà nìyẹn. ṣé o rí pé Muyideen ó bá yé ẹ jẹ́? ṣé o rí kó máa kó báyìí? kí ló dé sásàsì Gabriel wá ran Muyideen báyìí? ṣé àsàsì Gabriel ló ran Muyideen ni àbí àsàsì ìdílé ìyẹ́ àbí ti abógun ìdílé ìyá àti bàbá? Ogun mọ̀ ṣe rere, ogun mọ̀ jẹ́yàn, ogun mọ̀ ràánú gbà ṣóun ló ń ja Muyideen ní abásàsì àbórí Gabriel ní mu because òun náà ló ń sọ̀rọ̀ òun ló tún tú ọ̀rọ̀ òun ló ń dé òun ló ń tú. Ó sọ ọjọ́ kìíní àná tẹ́ ẹ bá gbàgbé ó ní wọ́n mìmí kí ohun ni ẹ lọ gbọ́ fídíò tó padà ṣe lọ́dọ̀ àwọn human rights tó lọ ó ń sọ níbẹ̀ wípé bọ́dà Sunday tọrọ owó kò ṣẹlẹ̀ náà ọ̀rọ̀ mi 5 million wọn ò ní wọ́n ti fún ẹ ní 5 million wọ́n promise ẹ ní. Wọ́n promise ẹ ní wọn tí ì fún ìyá ẹ kàn lù lẹ́nu gbọ́rọ̀ ó fẹ́ mọ owó yẹn tó jẹ́ ó dẹ̀ mọ owó yẹn tó jẹ́ ní ó retí 5 million. Kọ́lá Olóòtú ò náà ti fún ẹ ní 5 million, kò náà ti fún ẹ ní 5 million. Ṣé ètò ń ṣe yìí sí human rights tó lọ ó ní kó rí 5 million gbà, human rights tó lọ ṣé ó ní kó rí nígbà ṣé ó ní kó gbogbo àlàyé kí lọ́lọ́run dákun mo mọ̀ bí ọ́ má jẹ́ kó gun òdílé ó borí mi. Ọlọ́run dákun mo bẹ̀ ọ́ ogun ìdílé ìyá àti bàbá Ọlọ́run dákun mọ́ jẹ́ ó borí mi. Ogun ìdílé ló ń dààmú Muyideen. Ẹni tó ra màálù fún ẹ tó dọ̀bálẹ̀ tó ṣe kámẹ́rà wà àtìyàwó ẹ̀ pé oore tẹ́ ẹ ṣe fún mi ò rí rú ẹ̀ rí. Oore tẹ́ ẹ ṣe fún mi bàbá tó ṣàdúrà fún ó tún ti gbé lọ human rights. Ẹni tó fẹ́ ṣèwé Amẹ́ríkà fún ẹ tó fẹ́ ṣèwé Amẹ́ríkà fún ẹ wà àtìyàwó ẹ kí a mọ bóun ṣiṣẹ́. Muyideen ta ló tì ẹ́ ó mọ̀ tó ti gbé lọ human rights.
nítorí gbogbo voice ẹ̀ jáde ṣé wọ́n kọ́ ni ṣé voice ẹ̀ kọ́ o dẹ̀ ti sọ sí o tún ti já rẹ̀ ní woman rights tó lọ pé wọ́n ló sọ̀rọ̀ ìwọ́n tó sọ lánàá pé wọ́n kọ́ ló sọ̀rọ̀ o tún ti sọ fáyé sí pé wọ́n ló sọ̀rọ̀ o. ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí gangan ìyá ẹ̀yẹn gangan lójúgbà mi ti fún kì í ṣe abiyamọ rí ìyá yẹn ojúgbà mi ti fún abiyagba ni wọ́n bẹ́ẹ̀ bá ń tọrọ abiyamọ láyé kó mọ̀ fi ìyá Muyideen nìyẹn kó mọ̀ fi tọrọ o nítorí ìyá Muyideen nìyẹn kì í ṣe abiyamọ rí tó bá jẹ́ abiyamọ rí ni ó máa sán gbàjá ẹ̀ ni ó máa sán gbàjẹ́ ó máa jókòó ó máa sùn ó máa ronú ó máa rò débi wípé ogun ní ìjà ọmọ òun ogun má ṣe rere ogun má jẹ èèyàn ogun má ra àánú ogun kẹ̀yìn sálàánú ẹ ogun kẹ̀yìn sólórí ẹ ogun gbẹ̀yìn kẹ̀yìn sólórí Ọlọ́run dákun mo bẹ̀ ọ́ gbogbo ẹni tó gun yẹn irú ogun náà bá ń jà nínú wa Ọlọ́run dákun jọ já borí ogun yẹn ogun má ṣe rere ogun má ṣe rere Ọlọ́run dákun jọ mọ́jọ borí èmi àti yín ogun kákẹ́yìn sálàánú wa kákẹ́yìn sólórí wa Ọlọ́run mọ́jọ jà yín mọ́jọ jẹ́ mi náà ogun ni o ẹ má jẹ́ fojú lásán fojú Muyideen ni mọ́ ó dáa náà àwọn followers àwọn ìyá tó wà ní diaspora gbogbo àwọn ìyá tí wọ́n dáwó fún ẹ tí wọ́n fi kọ́lé ẹ tó fi kọ́lé fún ẹ tó fi ṣí ṣọ́ọ̀bù fún ẹ gbogbo wọn ti ń ṣe mítìnì gbogbo wọn ti ń sọ jáde ń sìn pé Muyideen nìkan ló nílé àwọn làwọn dáwó jọ kọ́lé fún ẹ tó o bá lóun fẹ́ gbalé ẹ̀yin àfọ̀pọ̀nù ẹ̀yin àfa aláìní làákàyè tẹ̀ ń jáde tẹ̀ ń sọ pé ẹ fẹ́ gbé wọn lọ court tí Agbala Gabriel tó bá pọ́n rẹ̀ lé tó bá respect ara ẹ̀ kó talé yẹn kó kówẹ̀ fún Muyideen àwọn tí wọ́n fún dáwó jọ fún Muyideen wọ́n ti ń pààrà lábẹ́lẹ̀ sórí Muyideen burú ni sáwọn òun ló ní owó ni àwọn làwọn dáwó fún àwọn làwọn máa sọ nǹkan tí Agbala Gabriel máa ṣe ti wá ráyè yín lóde báyìí ti ráyè yín lóde báyìí ẹ̀yin àfà tẹ́ ń jà fún ẹ̀tọ́ ti ráyè yín lóde báyìí àwọn ìyá tí wọ́n dáwó ní diaspora àwọn tí wọ́n pè mí tó 9 sí 10 tí wọ́n sọ pé ọlọ́fà ẹ bá wa sọ lórí mídíà ṣé Muyideen ló kọ́lé ni àbí àwa la dá owó tá a fi kọ́lé fún ó dáa náà àwa tá a dá owó tá a fi kọ́lé fún àjẹ́ kó yá Agbala Gabriel kó ta ilé yẹn kó kówó yẹn fún àwọn aláìní àwọn ọmọ aláìní ìyá ọmọ aláìní bàbá kó lọ kówó yẹn fún wọn ráyè yín lóde ẹ̀dẹ̀ lọ sí woman rights ṣé woman rights ló fẹ́ gbalé fún Muyideen ṣé woman rights ló fẹ́ gbalé fún Muyideen kí ló dé tí ò ní onímọ̀ràn rí kí ló dé tẹ̀yìn àfààyàn ò fún onímọ̀ràn gidi kó dé tí ìyá tó bí lọ́mọ ya òpònú afọ́nufọ́ra òbí mo dẹ̀ fún yín nímọ̀ràn lórí fídíò mi tí mo ṣe last mo ní ẹ̀yin àfáà yìí ìdí tí èmi fi ń gbógun tì yín tí mo fi ń bá yín jà ní pé ẹ̀ ṣẹ̀tọ́ ẹ̀ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá fẹ́ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá fẹ́ mẹ̀tọ́ ẹ pé Muyideen ẹ fà lọ́wọ́ ẹ wá àwọn tí wọ́n ní wọ́n ká ọ̀rọ̀ láwùjọ bíi 2 àbí 3 ẹ mú wọn sẹ́yìn ẹ gbé wọn sínú mọ́tò ẹ lọ sínú Agbala Gabriel ẹ lọ bá Agbala Gabriel ẹ mú Muyideen débẹ̀ ẹ ní kó bẹ Agbala Gabriel ẹ ní kó bẹ Agbala Gabriel ogun Agbala Gabriel ó jà àwọn olólè ó lòun jìbìtì ó lè ní fọwọ́n ara ẹ̀ ní ẹ ní kó kọ́kọ́ mú kú lẹ́nu ẹ wá ní kó bẹ Agbala Gabriel pé mo bẹ lẹ́dàá ẹ foríjì mi lẹ́yìn ìgbà t'Agbala Gabriel bá wá foríjì tán ẹ wá ẹ̀ṣẹ̀ wá fi ìsùúrù ìfú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi béèrè fẹ́ tó ẹ̀ ó dáná Agbala Gabriel lẹ́yìn ìgbà tó ti foríjì Muyideen yìí báyìí sí kí la fẹ́ ṣe nípa ọ̀rọ̀ lé ẹ wá jọ sọ àwọn àgbàlagbà tó bá ní làákàyè ní ẹ mú dání ẹ wá jọ sọ ó dáná kò sí problem ẹ jẹ́ kí wọ́n value lé yìí iye tó bá tó máa dáwọ́ ẹ̀ padà fún kó máa bá tiẹ̀ lọ ẹ ṣe yẹn ẹ ní kó lọ sí woman rights ẹ̀yin àfa àgbákò ajígínní ajigínigínigínigíní wọ́jà sẹ́yìn ẹ̀yin lẹ fún Muyideen láàbù advice kó lọ woman rights ẹ tiẹ̀ wá rẹ́ ni wàhálà ọlọ́mọdé àṣàgbákò ẹ tiẹ̀ wá rẹ́ yẹn gidi gbé lọ ẹ tiẹ̀ wá rí èèyàn gidi fún yín ní mọ̀ràn Kọ́lá Olóòtú lẹ́ ń gbé lọ woman rights àwọn bàbá tó ti di international bọ̀dá Sunday àbíkí ló kọ àwé tó wà l'Amẹ́ríkà yẹn
òun lẹ́ ń gbé lọ human rights náwọn tán ṣe nípa nú ayé ẹjọ́ ẹ béèrè ẹbí bá ń bí mú kí ni kókó tí wọ́n lọ ṣe ní human rights gangan ṣé kó pe kọ́lá ọmọ lóòtú kó wá sanwó tanràn fún ni náà ṣe lọ human rights ni àbí kí ni kò yé mi kò yé mi o ẹni tó gbé voice ẹ̀ jáde olè ní bọ̀bọ̀ yìí 419 ni kò dúró sójú kan aládùúgbò ẹ̀dá ni nítorí 5 million ó bẹ̀rẹ̀ sí ní jábọ́ ṣé ẹni yẹn náà fẹ́ gbé lọ human rights ṣé wọ́n ní kó wá sanwó tanràn ni àbí kó wá sanwó kí ni kí ló ṣẹlẹ̀ ta ni olórí burúkú ta lẹni òfò ta lẹni àgbákò ta lẹni àdánwò tó ń fún ìdí nímọ̀ràn kò lónímọ̀ràn rẹ̀ gbogbo àwọn tí wọ́n fún nímọ̀ràn olórí burúkú ni wọ́n tó bá yẹ pé yẹn àfáà yẹn náà lẹ́ ń fún nímọ̀ràn pé kó lọ sí human rights olórí ibu ni nítorí àwọn àti fún yín nímọ̀ràn àti jẹ́ kó yé yín pé báyìí ni kẹ́ ẹ ṣe rìn báyìí ni kẹ́ ẹ ṣe rìn ẹ gbé gbá báyìí ẹ wọ àwọn àfáà tó ń lẹ́nu nínú ìlú náwọn alágbára tó wẹ́ pé yes Gabriel àtijú wọn ẹ wá dání ẹ gbé Muyideen ìsọkọ ẹ gbé lọ bá Gabriel ẹni kó bẹ̀ kó tọrọ àforíjì ṣe ẹ rò pé gbogbo bí Gabriel ṣe ń wo fídíò Muyideen ṣe ẹ rò pé ó ń ṣàdúrà fún ni èpè ló ń ṣẹ́ fún ó ń règùn fún ni gbogbo ègún inú báìbù ní gbogbo àwọn ọmọ ọjọ́ Gabriel tí wọ́n ń jẹ náà rẹ̀ lọ́n rẹ́ fún Muyideen ṣẹ́yìn ò mọ̀ ni àwa ní kẹ́ ẹ gbé Muyideen sọ́kọ̀ ẹ̀yin tẹ́ ẹ ló kọ́ nílẹ̀ Yorùbá ẹ̀yin àfàtẹ́nu yín kárọ̀ ẹ tẹ̀lé lọ síbẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ la Muyideen nínú ogun ìdílé tó ń jà ẹ tẹ̀lé lọ síbẹ̀ ẹni kó dọ̀bálẹ̀ ẹni ó bẹ Gabriel ẹ ń sọ̀rọ̀ wèrè pé ẹ ojú Gabriel lọ sọ́jọ́ orí lọ́lọ́run fi ń tò ní ọjọ́ orí kọ́ lọ́lọ́run fi ń tò olólùmọ̀mọ́ fi bọ̀bọ̀ yẹn síbẹ̀ ó ti di dádì lọ́dọ̀ àwọn kan ọjọ́ orí kọ́ ẹni kó dọ̀bálẹ̀ fún kó bẹ́ẹ̀ náà tó bá bẹ̀ẹ̀ tẹ́ ẹni kó forí yẹ ẹni kó ṣàdúrà fún tó bá ṣàdúrà fún tẹ̀tì ẹ wá ṣe ìbèrè fẹ́ tó ẹ ṣe yẹn yẹn àfa wèrè ẹ ajígínní jẹgẹnẹgẹnẹgẹ ajígínní wọ́jà lẹ́yìn bá tún ní kó tún máa lọ sí human rights ṣáà ilẹ̀ fún nímọ̀ràn àfa ajígínní wọ́jà ṣe rí bẹ́ẹ̀ ní làákàyè ṣe rí bóri yín burú ẹ gẹ́ẹ̀tì ara yín ẹ lè lẹ́ kéwú ṣé kéwú wèrè tẹ́ ké ibi tó lọ ní ẹ̀ ló sí nìyẹn ìmọ̀ràn tó lọ ní kẹ́ fún wọn ni pé kó lọ sí human rights kó tún lọ bá nǹkan jẹ́ sí ni ó pe Kọ́lá Olóòtú lọ human rights Kọ́lá Olóòtú bàbá tó yẹ pé àgbà kò ní tó yẹ pé òun gan fún ara ẹ̀ ó ti dáyé àwọn human rights tó lọ bá gan ṣé mi wọ́n gbé Kọ́lá Olóòtú ṣé mi ṣe ipò tó lọ ń ka Kọ́lá Olóòtú sínú ayé ipò tó lọ ń ka Kọ́lá Olóòtú sínú ayé ṣé bí àwọn human rights tó lọ bá gan gbé àwọn human rights tó rí ìfẹ́ Kọ́lá Olóòtú pé bàbá yẹn wá sọ tẹnu yín ní ojú ta ni àkúwọ́ alápá lójú ta ni àyùwá ẹni mi ṣó òun wá ẹni mi ni ta ló lórí burúkú tó ń fún nímọ̀ràn yẹn tí wọn ò jẹ́ kó mọ̀ wípé ó jẹ́ kó lè ṣe sọ́ọ̀rì kó ṣe sọ́ọ̀rì fàgbàlá Gabriel kó bẹ́ẹ̀ kó sọ mí ṣàrẹ̀ fún kó bẹ́ẹ̀ ẹni tó bá máa mú wèrè ó ń ṣe bí wèrè ni ẹni tó bá fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ á ṣe bí dìdìrín ni á ṣe bí ọ̀dẹ̀ ló máa fi rẹ́ẹ̀tọ́ ẹ̀ gbà ìwọ fẹ́ ṣe bí wèrè ò fẹ́ ṣe bí ọ̀dẹ̀ ò fẹ́ ṣe bí dìdìrín wọ́n máa fún ẹ nímọ̀ràn lọ sí ọ̀dọ̀ human rights what are you talking about human rights ló bá kó followers jọ ni ṣé human rights ló bá kó followers jọ ṣé human rights ló gbélẹ̀ fún àbí ló fún nílẹ̀ ṣé human rights ló fún nílẹ̀ Gabriel fún ẹ nílẹ̀ ọmọ aráyé dáwó fún ẹ wọ́n ní kán kọ́lé fún ẹ wọ́n kọ́lé fún ẹ wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ẹ wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ẹ tán nínú owó tí wọ́n dá fún ó tún fún ẹ ní 10,000 lọ́sẹ̀ ṣé kò ṣe é tó àwa aláìmoore bọ̀tí mi ò lè blame Muyideen ogun ìdílé ló ń jà mo bí Ọlọ́run ogun ìdílé ò ní borí wa ẹjọ́ èmi ò ní jù báyìí lọ lórí ètò because bí mo ṣe rí fídíò tó lọ sí human rights yẹn inú ń bí mi gan gbogbo ọ̀rọ̀ tó ń sọ gan àṣẹ ni gbogbo ọ̀rọ̀ tí Muyideen sọ àṣẹ ni
ra Sunday tó wá kíkà rìbáìsì mi àwọn àkíkà rìbáìsì mi tán àná fún mi 5 million ọ̀nà fún ẹ 5 million àwọn náà sọ pé wọ́n fún ẹ 5 million wọ́n lo ààyè wọ́n lo ọpọlọ fún ẹ wọ́n fẹ́ mọ owó yẹn tó jẹ́ ló bá jábọ́ sí wọn lọ́wọ́ ló bá ní kí wọ́n fún ẹ 5 million ẹ yá ti send 5 million yẹn jẹ́ bọ́ náà mímí kí ohun ẹni ó mọ̀ tuntun ń tú àṣírí ara ẹ ní ọ̀dọ̀ àwọn woman rights tó ló bá táwọn ò bá ní làákàyè náà máa sọ pé àwọn fẹ́ sọ pé ṣé kọ́lá olóòtú náà fẹ́ invite wá sí woman rights alágbóolé tó lọ woman rights alágbóolé wọ́n fẹ́ invite kọ́lá olóòtú wọ́n fẹ́ invite Agbala Gabriel wọ́n fẹ́ invite Bọ́lá Sunday láti Amẹ́ríkà àbí kí ló kọ̀ bọ́dá yẹn. àwọn fáàsì tí wọ́n dáwó fún ẹ tí wọ́n fi kọ́lé fún ẹ gbogbo wọn gan ti yarí wọ́n náwọn ò fún ẹ nílé wọ́n ní wọ́n kọ́ ló nílé wọ́n ní àwọn làwọn dáwó táwọn fi kọ́lé fún ẹ. tàlélẹ́ iná ọmọ Fayọ Francis onílẹ̀t àfà Fọlọ́nṣọ́ Ajigini and Ajiginigini wọ́jà come together contribute 5 million and give him to Muyideen to start his new life afresh. Ajiginigini wọ́jà sáwọn kan rí 5 million rí adarun mọ̀sáfọ́ láfàlọ́kọ̀ Ajigini mo ti fẹ́ lè 1 hour ẹ jẹ́ kan round up mo ti fẹ́ lè 1 hour ẹ jẹ́ kan round up now ni pé àwọn tó ń fún yẹn nímọ̀ràn ta ló lórí ibú tó ń fún yẹn nímọ̀ràn ó là kọ́ lè program mi súnmọ́ àwa tá a nílà káyì ká fún ẹ nímọ̀ràn náà àwọn olórí burúkú tó ń ṣe fún ẹ nímọ̀ràn olórí ibú ni wọ́n fẹ́ ká yẹ da nítorí pé ọlọ́run fún ẹ lókìkí ọlọ́run fún ẹ ní star ọlọ́run fún ẹ ọmọ ológo ni Muyideen ọmọ ológo ni because tí ìbáṣe ọmọ ológo ni Agbala Gabriel ò ní gbé fídíò rẹ̀ jáde láàrin ìjọ kan sí méjì kó dẹ̀ di 2.something million láàrin ọjọ́ kan sí méjì Agbala Gabriel kò gbé fídíò ó kò gbé Muyideen wá sórí afẹ́fẹ́ ó rí 2.something million ẹ fi mọ̀ pé Muyideen yìí ọmọ ológo ni ó jẹ́ kórógolo but ogun ìdílé ìyá àti bàbá tí ń gbàtọ́ yẹn wọ́n fẹ́ finish ẹ̀ yanyan náà fi ní ó kẹ́yìn sólórí ẹ̀ kò sí wàhálà èmi ò ní rí jù báyìí lọ lórí ètò yìí mi ò ní rí jù báyìí lọ ọlọ́dàkùn mo bẹ̀ ọ́ mo fẹ́ round up nìyẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí gbogbo àgbákò tó máa ṣe wá tá a máa fi sọ aláàánú wa dọ̀tá wa tá a máa fi láàánú wa ò mọ̀ ṣe ọlọ́mọdé ó ṣe wá o ọlọ́mọdé ń kẹ̀yìn sáláàánú mi gbogbo ẹ̀yin aláàánú mi ẹ ṣé gan o gbogbo ẹ̀yin olóore mi ẹ ṣé gan o gbogbo ẹ̀yin alátìlẹyìn mi ẹ ṣé gan o gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe fún mi mo dúpẹ́ Madam Títílayọ̀ olówó yẹyẹ mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ mi lówó Adéyẹmí Ọlọ́fà mo dúpẹ́ gbogbo ẹ̀yin olóore mi mo dúpẹ́ o mo mọ̀ lóore o èmi ò kí ń ṣaláìmoore ojoojúmọ́ ní mọ̀ fẹ̀mí ìmoore hàn sí gbogbo ẹ̀yin olóore aláàánú alátìlẹyìn wa àwọn ò mọ̀ fẹ̀mí ìmoore hàn yín Ọláìdé ìgbẹ̀yìn á dùn mo dúpẹ́ lọ́wọ́ yín màmá ẹ ṣé o ojú ò ní tì yín o ìnira ò ní bá yín ẹ ní kó ń gbé sọnù bí ò ṣe bí ọmọ alájà Balkis Abioye láti Amẹ́ríkà lágbára Ọlọ́run ẹ ò ní ṣánkú o ẹ ṣé olóore yín làwa ìyá mi tù mí nínú akéwùlà ẹ mọ̀ ṣé mo dúpẹ́ gbogbo tó máa mú mi sọ yín dọ̀tá ọlọ́mọdé ó ṣe mí o ẹ̀yin náà ò ní ṣiṣẹ́ o Adédayọ̀ Ọláyínká Ọdúnsọ̀tẹ̀ màámi olóore èmi lẹ́jẹ́ ẹ ò ní ya wèrè ẹ ò ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ Olúwayẹmísí mi Yusra Àríkẹ́ mi ò ní fi ẹ́ ṣàwátì o olóore mi ló jẹ́ mi ò ní sunkún lórí ẹ o ẹ ṣé èmi ń dúpẹ́ lọ́wọ́ olóore mo ń dúpẹ́ lọ́wọ́ aláàánú nìyẹn o mo dúpẹ́ bàbá mi Ọlá Ṣóyọ̀ọ́yè láti ìlú London bàbá mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ò ní ya wèrè o gbogbo ọmọ tẹ́ bí ò ní ṣẹ́kù o olóyè Sunday Igboho ṣà mọ́jà sọ́lá owó baba dami ẹ ò ní kàgbákò àwa kì í fojú olóore gúngi lágbára Ọlọ́run èrò ọ̀tá ò ní ṣẹlẹ̀ yín lórí o ẹ ṣé mo dúpẹ́ o bàbá mi Dìran Gentle mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ò ní ṣìṣe àgbákò ò ní ṣe yín o àwọn èèyàn ń wò mí olóyè Sunday Igboho ṣà
Mojasola, you don't mention my name. SK Aremu, brother mi Latofa, Abdulaziz, only you don't mention my name o. Emi ni ẹ mọ subscribe fún mi. SK Aremu Abdulaziz Latofa, ẹ̀yin ẹ mọ subscribe fún mi. Bẹ́ẹ̀ ni bá ti subscribe fún mi, a mọ mention orúkọ yín. Ẹ̀yin no subscribe fún wa now. Ẹ wá ní ká mention orúkọ yín. Àwọn tá mention orúkọ àwọn tí wọ́n pọ̀ tó ń pìsà sí wa lára ni. Ṣé ti gbọ́? Mú dákọ̀ tí yín náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run á fi yín lọ́kàn balẹ̀. Bàbá mi di rẹ́jẹ́ntù, ẹ ò ní parẹ́ sájò, ẹ ò ní nù. Mo dúpẹ́ oore Olúwa, màmá mi láti ìlú London, ẹ ò ní ya wèrè olóore wa lẹ́jẹ́, ẹ ò ní parẹ́ lójijì. Brother Lukman Ọláyẹmí, Ọlọ́run mọ bá mi fà ẹ́ lókù sí. Ó mọ lọ sókè sí ni ò ní wálẹ̀. Alájà Lawal Muhammed, ẹ ò ní ṣìṣe. Ìdùnnú yín Ọlọ́run ní jó dẹ́kun. Alájà Kàfílà arówó jọbẹ̀, àwọn olóore tiwa nìyẹn. Ọlọ́run ò ní jẹ́ ṣìṣe. Ẹ ò ní parẹ́ sájò, ẹ ò ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Prophetess Títílayọ̀ olówó yẹyẹ, my lovely mommy, wọn ò ní fòkú yín, wọn ò ní fi ránṣẹ́ sílé. Ẹniọlá Tèmítọ́pẹ́, mo rí ẹ̀yin náà níbẹ̀, aburú ò ní tọ́ sí yín lágbára Ọlọ́run. Bàbá mi Alhaji wa Abdul Latifu Ọmọ́táyọ̀ Salawudeen, bàbá yìí ẹ ò ní parẹ́ lójijì, ẹ ò ní parẹ́ lójijì, ìyà ò ní jẹ yín, òṣì ò ní ta yín. Ẹ gbọ́, àwọn olóore nìyẹn, àwọn olóore tiwa. Òun là ń dá ọkọ yẹn kọ́ lọ ń dákunjọ mọ́ jẹ́ kí gbogbo yín ó parẹ́. Oore ni kéèyàn ó kọ́ mọ́ ṣe yẹn lóore kó dẹ̀ mọ́ sóore. Àwọn tó ń ṣe wọn lóore ò mọ́ sóore náà. Ọláìdé ìgbẹ̀yìn á dùn, màmá mi ẹ ò ní kàgbákò ayérayé, ọfà ayé ò ní bà yín. Ṣiṣẹ́ ò ní ṣe yín o. Ṣiṣẹ́ tó máa ń bá ni tí ẹ̀ mọ́ fi ń kẹ́yìn sólórí ẹ̀ kò ní ṣe yín. Beautility, mo ti rọ́wọ́ yín ti pẹ́ náà. Ẹ̀yin ìjọba Cairo ẹ fún mi lówó náà. Ẹ ti ó ti pẹ́ náà. Beauty ó ti pẹ́ náà. Ó ti pẹ́ mi ò rọ́wọ́ ẹ mo ti miss ẹ náà. Ìjọba Cairo ọwọ́ ẹ ló wà. Ó fún mi lówó náà, mo ti miss ẹ. Beauty mo ti miss ẹ. Private chat mi send owó sí mi, mo fọlọ́ ń bẹ. Alájà Kàfílà ẹ send owó sí mi o. Ẹ̀yin olóore tí a nìyẹn, ẹ̀yin táwa fi ń yan gan nìyẹn, ẹ̀yin aláàánú wa. N tó máa mú mi kẹ̀yìn sáláàánú mi, ọlọ́mọdé ó ṣe mí o. Alájà Kàfílà rówó jọ bẹ̀, I twirl you my mother. Ẹ ò ní parẹ́ lójijì lágbára Ọlọ́run. Ikú ọmọ ò ní ṣẹlẹ̀ sí yín. Gbogbo àwọn ọmọ yín Ọlọ́run ní sọ wọ́n dọ̀tá yín. Ẹ jẹun ọmọ, ẹ sì jèrè ọmọ dọjọ́ alẹ́. Beauty, I didn't see your hand. Lágbára Ọlọ́run. Ìlú Cairo tó wà yẹn, wọn ò ní fòkú ẹ ránṣẹ́ sílé wá bá mi. Mi ò ní gbà pé ìbànújẹ́ lórí ẹ. Ò ní rí kú ọmọ, ò ní rí kú ọkọ. Ò ní ṣẹ̀wọ̀n ìjọba, ò ní ṣẹ̀wọ̀n ìyẹn. Ọfà yìí ò ní bá ẹ. Private chat mi, send owó data mi. Tó ti yé. Alájà Kàfílà, màmí kí ló ṣẹlẹ̀ náà? Ẹ fọmọ yín lówó náà. Àwọn lórí tiwa nù. Ìyá Títílayọ̀ olówó yẹyẹ, Prophetess Títílayọ̀ olówó yẹyẹ. Alẹ́ àná mo kàn sùn gbáǹgbáǹ, mo kàn rí bábí ta 50,000 lórí àkáàtì Bàlọ́fà. Owó data ẹ nìyẹn, àwọn tó ń ṣàánú tiwa nìyẹn. Àbí náà Rukayat Bọ́lájí, àwọn olóore wa, àwọn aláàánú tiwa nìyẹn, tó kàn písà, tó ń ra káàdì fún wa. Beauty, send me credit, jẹ́ kí n rí credit, send owó sí mi, owó data. Bùsọ́lá Adé, inú àwọn olóore wa láàánú wa, àwọn tó yẹ pé ó dín 10 followers, wọ́n ti ń tẹ̀lé wa tipẹ́, inú wọn ni Bùsọ́lá Adé wà. Agbára Ọlọ́run ẹ̀ ní parun lójijì, lágbára Ọlọ́run. Òfò ò ní ṣe yín, ìbànújẹ́ ò ní tọ́ sí yín. Ẹ ṣé o, ẹ̀yin olóore tiwa, ẹ̀yin aláàánú tiwa, ẹ ṣé mo dúpẹ́. Prince Tèmítọ́pẹ́ Olúwaṣeun, ó ní handsome Alhaji, I will be olóore too when I make it o. But right now I don't have anything, but I believe I will make it and be a help one day. Prince Tèmítọ́pẹ́ Olúwaṣeun, gbogbo ibi tó lóore yín bá wà, Ọlọ́run á gbé wọn dìde, Ọlọ́run á rán wọn sí yín. Láti wọn bá tó kù kọ́dún yìí ó tó délẹ̀ yìí, wọn tó kọ́dún yìí ó délẹ̀ yìí, wọn á kí n kú oríire. Ọlọ́run wọlé abẹ́ kọ́mẹ̀ntì yín tí mo kà yẹn ó wú mi lórí gan. Prince Tèmítọ́pẹ́ Olúwaṣeun, gbogbo ibi táláàánú yín bá wà, kọ́dún yìí tó délẹ̀ wọ́n fi ń ṣàwárí. Beauty, I want to see your hand on my WhatsApp. Let me see your hand. Beauty, now. You know I love you so much. Ó ti pẹ́ now. Send me something, okay? Kò ní jù bẹ́ẹ̀ lọ lórí ètò yìí. Adéyẹmí lèmi ń jẹ́. Fẹ́ni tó bá kọ́kọ́ ń darapọ̀ mọ́ ètò yìí fún gbà àkọ́kọ́, ẹ tẹ̀lé wa, ẹ follow wa lórí page yìí. Kẹ́ ẹ bá mọ̀ rí àwọn program wa. Ẹ follow wa lórí page yìí, ẹ dákun. Ẹ follow wa tó bá ti follow wa tẹ́lẹ̀. Wọ́n náà gbìyànjú lọ tẹ follow.
kò náyàn lówó wọn jáyàn lówó. Ẹ follow wa lórí page yìí, ẹ love, ẹ like, ẹ comment, ẹ dákun. Ẹ kó owó làwa náà fi ra data. Gbogbo àwọn olóore wa láàánú wa tí wọ́n ṣe data fún wa, ọlọ́mọjàn kúkú òjijì, ọlọ́mọjàn fọ́ lójú, mọ́jàn ọ̀rọ̀ lápá, mọ́jàn ọ̀rọ̀ lẹ́sẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí for the first time. Adéyẹmí, Alhaji Adéyẹmí Ọlọ́fà lèmi ń jẹ́. Ọláìwọlá Ajíṣafẹ́ Àlàbí Oríyọmí Ọláàdúà. Èmi lọmọ Ọlọ́fà mọ́jọ Ọlálọ́mí ọmọ Abáṣojú ọkọ̀ ìjàkadì lóru Ọ̀fà. Ìjà àwọn ìjàkà tí wọ́n ń jà lọ́fà nílé Ọlálọ́mí ó sojú poro lójú oko sojú ebè lálà. Ìbá sojú olóko ìbálà hàn. Èmi lọmọ láàrin búrẹ́ kan ò gbọ́dọ̀ jù kan. Bí kan bá jù kan nílé Ọlọ́fà, ogun ló ń dá sílé bàbá tó bí mi lọ́mọ. Pẹ́ ni mo kúnlẹ̀ mi ò bá rẹ́ lẹ́jọ́ mọ́. Ọlálọ́mí ni mo rí ni mo dáṣà kiri. Ìyọ̀rọ̀ ọ̀kí ni mo rí ni mo dáṣà là lápá. Ọlálọ́mí ni mo rí ni mo dáṣà là lọ́bẹ. Ẹ sì rọra làmí torí tẹ bá làmí ẹ bá má jẹ́ kábẹ́ ó dilẹ̀ lápá mi. Èmi lọ́mọ Abáṣudára agbada ọ̀kín Ọlọ́fà màdó lọ́fà. Ọlálọ́mí ọlọ́mọ ló lọ́mọ. Bẹ́ẹ̀ ni bọ́n ti ń koríki ilé baba tèmi lọ́mọ nìyẹn, bọ́n ti ń koríki ilé baba tó bí mi lọ́mọ nìyẹn. Èmi lọ́mọ aṣíwájú ogun lánàá, agbẹ̀yìn ogun lábọ̀. Bí ewúrẹ́ ńlá bá sọ̀rọ̀ nínú ilé yín, ẹ má wà wá lé baba tó bí mi lọ́mọ o. Ìran baba tó bí mi lọ́mọ kì í ṣe gbẹ̀ràn, a kì í gbẹ̀ràn lé wa, a kì í jalè ní wa. Bágùn tọ̀rọ̀ gbọ̀dọ̀ bá sọ̀rọ̀ nínú ilé yín, ẹ má wà wá lé baba tó bí mi lọ́mọ, àwa kì í jẹ́ran gbé lé wa o, àwa kì í ṣẹgbẹ́ gbẹ̀ràn. Bí èdìyẹ ńlá bá sọ̀rọ̀ nínú ilé yín, ẹ má wà wá lé baba tó bí mi lọ́mọ. Ìran baba tó bí mi lọ́mọ kì í ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ, kì í ṣe ìran gbẹ́yẹgbẹ́yẹ o. Àmọ́ tí obìnrin rọ̀ gbọ̀dọ̀ tó fàyè tó dùn rí tó dùn wò dáadáa, bẹ́ẹ̀ bá wà sí nínú ilé yín, ẹ má wá bọ̀ sílé baba tó bí mi lọ́mọ. Bẹ́ẹ̀ bá wá fẹ́ ràn yẹn wá, ẹ má rẹni tí ò lẹ́sìn wá o, ẹlẹ́sìn ni kẹ́ ẹ rán wá sílé baba tó bí mi lọ́mọ. Bí wọ́n ṣe ń korí kí ilé baba tó bí mi lọ́mọ nìyẹn. Mo ń fàsìkò mo fi ń dágbére fún gbẹ̀yìn olólùfẹ́ mi látòkè délẹ̀. Ẹ bá mi sọ fún Muyideen, ẹ bá mi sọ fún Muyideen, ẹni kò fura, ẹ lógun ìdílé ló ń jà á. Ẹ bá mi sọ fún ìyá Muyideen, ẹ lábíàmọ kì í ṣe bó ti ń ṣe òun, ẹ lábíàgbà ní í ṣe bó ti ń ṣe yẹn. Ẹni kò lè rẹ́tọ̀ rẹ̀ gbà pẹ̀lú ìrìn àjò tó ń rìn yẹn. Àwọn àfáà tí wọ́n fi wọ́n gbé sòdí, tí wọ́n tì babẹ́, tí wọ́n tọ́ sọ́nà, tí wọ́n sọ pé kó mọ lọ sí human rights. Ẹ bá mi sọ fún Muyideen pé àwọn àfáà yẹn ò ṣe lóore o, wàláhì kà ni wọ́n ń ṣe. Mi ò ní rí jù báyìí lọ lórí ètò yìí, lágbára lọ ẹ ò ní dàwátì. Olólùfẹ́ mi, ìdùnnú mi, ayọ̀ mi, Olúwayẹmísí Babalọ́lá, ìdùnnú ayé mi, agbára Elédùmarè, mi ò ní fi ẹ́ ṣàwátì, ò ní parẹ́ lójijì. Ìrìn àjò ló wà, ò ní tọ́ sájò, ò ní nù sájò. Lágbára Ọlọ́run mi ò ní fojú sunkún ẹ, wọn ò ní gbòkú ẹ wálé wá bá mi. Ọlá bíbí Ànábì Muhammad, agbọ́kànlé rẹ ò ní já sásán. Gbogbo àwọn ọmọ tó dààmú tó làkàkà lé lórí, lágbára Ọlọ́run ò ní fojú sunkún àwọn ọmọ náà. Ọlá bíbí Ànábì, ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mi ò ní rí jù báyìí lọ lórí ètò. Ó tún dìgbà kan náà ẹ tún máa láǹfààní àti gbọ́ mi. Alẹ́ yìí bọ́lọ́mbá ní káwọn NEPA ò fún wa níná, bó sì fún wa níná náà ó jẹ́ kí n lè ṣe program lálẹ́ yìí láti ṣàdúà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa látòkè délẹ̀. Ẹ má gbàgbé o, mò ń talẹ̀, bákan náà ni mò ń talé. Ìwọ tó bá ní ìdílẹ̀, ìwọ tó bá fẹ́ ra lé, a nílẹ̀ Lábẹ́òkúta tó pọ̀ gan léyìí tí wọ́n fẹ́ tà. Ẹ DM wa, ẹ gbéṣẹ́, ẹ bá wa customize, ẹ bá wa dòwò pọ̀. A ní ilé tí wọ́n fẹ́ tà Lábẹ́òkúta, a ní 2 bedroom flat bí ọ̀nà 2 mẹ́ta léyìí tí wọ́n fẹ́ tà. Ẹ DM wa, ẹ gbéṣẹ́ fún wa, ẹ bá wa dòwò pọ̀. A nílé lọ́fà léyìí tí wọ́n fẹ́ tà, a ní àìmọye ilẹ̀ lóríṣiríṣi lọ́fà léyìí tí wọ́n fẹ́ tà. Ibi tá a náà àwọn mẹ́ta nílẹ̀ sí nìyẹn. Ẹ DM wa, ẹ bá wa dòwò pọ̀. Bákan náà ẹ̀yin tẹ́ bá wà labroad, tẹ́ fẹ́ ṣe program kan àbí méjì ní Nàìjíríà, tẹ́ ẹ fẹ́ kí wọ́n gbé wá sí live, tẹ́ ẹ fẹ́ ká lọ bá yín record ẹ̀, tẹ́ ẹ mọ̀ wò ní live, ẹ jókòó sínú yàrá yín báyìí labroad, ẹ sì mọ̀ gbogbo nǹkan tí wọ́n ń ṣe nínú agboolé yín. Ọ̀kọ́ àgbà ló kú ni, ìyàwó lẹ fẹ́ ṣe ni, ìkómọ àwọn kan àwọn àbúrò yín fẹ́ ṣe, ẹ sì fẹ́ máa wo bí nǹkan ṣe ń lọ. Ẹ gbéṣẹ́ fún wa o, iṣẹ́ wa ni. A bá yín lọ record, a gbé wá sórí afẹ́fẹ́, tẹ́ ẹ mọ̀ wò ní live nínú àwọn iṣẹ́ tá a yàn láàyò. Òun náà nìyẹn o. Ẹ bá wa dòwò pọ̀, ẹ patronize wa. Lágbára Elédùmarè, gbogbo yín ẹ ò ní kúkú òjijì, ẹ ò ní fọ́ lójú, ẹ ò ní rọ lápá, ẹ ò ní rọ lẹ́sẹ̀. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di, ọwọ́ tẹ́ fi ń bá wa tẹ love and like lórí ètò wa. Lágbára Ọlọ́run, ọwọ́ náà ẹ ò ní fi gbọ́mọ sí. Ibi tẹ́ ti mú owó, tẹ́ ti ra dátà, tẹ́ ti ń ṣáná sí, tẹ́ ti fi láǹfààní àti mọ̀ wá. Mo ṣe ládùúrà fún gbogbo yín. Àpò ṣàṣà àmùrà wọn ní kì í gbẹ fowó, àpò yín ò ní gbẹ fowó. Ẹ mọ̀ rí ṣe sí, ẹ mọ̀ lòkè sí ni. Gbogbo ẹ̀yin tẹ́ wà labroad, wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé, ẹ ò ní ṣàìsàn, ọfà ayé ò ní bá yín, ewu ọ̀tá ò ní ṣẹlẹ̀ yín lórí. Gbogbo àwọn tá a wà ní Nàìjíríà àti jẹ́ àti mu wa kò ní lé o, ọ̀tá ò ní borí wa. Ogun ìdílé ìyá àti bàbá
kò ní borí gbogbo wa ọlá bíbí ànábì ọlá la hawla wala quwwata illa billahi alali ilazi. Àwọn èèyàn ń pè mí fàgbo mo ní tí n bá fẹ́ ṣàgbo fẹ́yàn mo máa ń ṣe privately ni o mo máa ń ṣe privately ni àìmọye tó wà lábúrọ̀dì táwọn náà ń ṣàgbo ìtọ̀ ṣúgà ni low sperm ni nǹkan kan àwa náà ń ṣe ránṣẹ́ sáwọn èèyàn àwọn ò kí ń polówó àgbo mi but àwa náà ń ṣe ránṣẹ́ sí àwọn èèyàn tí wọ́n sì ń dúpẹ́ ayọ̀ nínú iṣẹ́ tọ́lọ́ yàn wá nìyẹn Ọlọ́run kó jọ má jẹ́ kọ́rọ̀ yín ó dàrú má jẹ́ kí tèmi náà ó dàrú mi ò ní rí jù báyìí lọ lórí ètò yìí lénìí ẹ ò ní dàwátì àwọn agbénipa ò ní gbé yín pa àwọn ajínigbé wọn ò ní jí yín gbé èmi Adéyẹmí ọmọ ọlọ́fà mọ́jọ ọlálẹ́mí ọba ṣíjókọ ìjàkadì lórí ọ̀fà èmi náà ò ní kó sọ́wọ́ ayé èrò ọ̀tá ò ní ṣẹlẹ̀ mi lórí gbogbo ẹni tó bá ní kí n má dé àwọn ni mi ò ní dé bá ó dìgbà ẹ jẹ́ ká tún mọ bá wa pàdé ó ṣeé ṣe kẹ́ tún bá mi pàdé lórí prógrámù yìí lálẹ́ yìí fún àkànṣe àdúrà tá a máa ń ṣe fún gbogbo àwọn olólùfẹ́ wa ó ṣeé ṣe kẹ́ bá mi pàdé tẹ́ bá mi pàdé ẹ má jò yá yín lẹ́nu o ẹ̀yin náà ẹ wá darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká jọ ṣàdúrà àdúrà ló ń gbà agbára kan o má sálàm wa ilà lẹ́ka.